Ẹ kú ìrọ̀lẹ́, JJ Aromire lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Ìtàn òṣèré part 2. Gbọ́ orúkọ àwọn tí wọ́n gbìyànjú láti kún Lubert Adédèjì Ògúndé lọ́wọ́ gbé eré ìtàgé lárugẹ. Lubert Adédèjì Ògúndé, Oyin Adéjọbí, Dúró Ládipọ̀, Àyìnlá Olùmẹ̀gbọ́n, Moses Adéjùmọ̀ Babásàlá, Ìṣọ̀lá Ògúnṣọlá Àìsòpẹ̀pẹ̀, Ray Èyíwùmí, Fẹ́mi Phillips Òṣùmàrè, Adébáyọ̀ Fálétí, Ayọ̀ Àríṣekọ́lá, Ọlá Ọmọnìtàn, Lérè Pàímọ́ Ẹ̀dá Onílọ́lá, Òjó Ládipọ̀ Bàbámẹ́rù, Adéyẹmí Afọláyan Adélọ́f, Jimoh Aliu Àwòrò Olúwayé, Chance Olúmọ Bàbá Àgbákò, Wọlé Ògúndípẹ̀, Ògúndélé Bàbá Kélébù àti Akin Ògúngbè. Àwọn tí a wí yìí 19 ni wọ́n. Àwọn ni wọ́n gbé eré ìtàgé lárugẹ láti ayé ANTP.